lórúkọ Jésù Kristi kú ojúmọ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, ìlú Ilẹ̀wà tàbí Ìdálẹ̀. Èní ní ọjọ́ 12 nínú oṣù kẹfà ọdún 2017. Mo sọ ọ́ bí àlùfáà Ọlọ́run pé ọ̀sẹ̀ yìí máa pé yín. Ẹ ní rí ogun ẹkún, ẹ ní rí ìbànújẹ́, ẹ ní rí ogun ẹ̀rẹ̀kẹ́ òṣè. Ayé ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ilé yín. N tó máa pa yín kò ní wù yín jẹ, èyí tó máa wù yín jẹ kò ní ṣekú pa yín. Ẹ ní kó sínú kòtò ayé, agbami ayé kò ní gbé yín lọ. Ẹ ò ní pẹ́ láwọn tó máa sọmọ nù. Ilé yín ò ní dahoro, nǹkan ayọ̀ yín kò ní bàjẹ́, olóore yín ò ní kàgbákò, ikú ò ní pa olóore yín, ẹ ò ní ṣì í ṣe. Wọ́n ní kí n sọ fẹ́nìkan pé ẹ ò ní ṣubú da ẹ̀jẹ̀ nù. Ìrìn àjò àlọ ìdè ẹ ní bá wọn rìn o. Nígbà tó jáde aṣọ rẹ́ẹ̀dì ló wọ̀, ó wọ blue, sándà báyìí ló wọ̀, tí wọ́n máa sọ lórí tẹlifíṣàn pé ẹni bá wá rí kó lọ sílé àgọ́ ọlọ́pàá tó bá wà nítòsí, tàbí kó pè sórí nọ́mbà báyìí. Nílé tiyín irú ìṣẹ̀lẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Gbólóhùn yẹn kò ní yí padà. Mo gbéṣẹ́ fún ẹnìkan pé a nílò spíkà ní church fún ìsọjí agbára tá a fẹ́ ṣe. Mo wá ń retí pé wọ́n bọ̀ láti Àbújá, mo wá pè pé ẹ bá mi pè é kó gbé pàdé wa ní church. Ìpàdé yìí máa bẹ̀rẹ̀ lọ́sẹ̀ yìí. Ẹ mọ̀ tí wọ́n sọ fún mi. Wọ́n ní pásítọ̀ àti ẹ̀ lè lọ lé ẹ̀ nísìn. Kí ló dé pé láti ọjọ́ Thursday ìyàwó ẹ̀ jáde ńlé, ó lọ bí iṣẹ́ òjò ẹ̀ kò tí ì dé, pé wọ́n ń wá, wọn ò rí, wọn ò mọbi tó lọ, pé ó di ọjọ́ 4 báyìí. Olúwa ní kí n sọ fún ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ìrìn àjò àlọ ìdè ò ní bá wọn rìn. Ọmọ rẹ, ọkọ rẹ, aya rẹ, òbí rẹ, olólùfẹ́ rẹ, ìbátan rẹ, olóore rẹ, bí o bá rí àmì ṣe, ìrìn àjò àlọ ìdè, ìrìn àjò tí wọ́n parí ẹ̀ sí àjà ilẹ̀, ìrìn àjò tó máa ń parí ẹ̀ sí mọ́ṣúárì, ìrìn àjò tó máa ń parí ẹ̀ sí ilé alátò, ìrìn àjò tó máa ń parí ẹ̀ síbi tí wọ́n ti ń yọ pàtì ara ènìyàn. Olúwa ní kí n sọ tàṣẹtàṣẹ, orí pẹpẹ ni mo ti ń bá ẹ sọ̀rọ̀. Tí o bá gbàgbọ́, ìrìn àjò ọ̀sẹ̀ yìí tiẹ̀ táwọn èèyàn kò ní yọrí sí àmín. Èmi náà nílò àmín. Mo ní ìrìn àjò rẹ, ìrìn àjò wa kò ní yọrí sí àmín. Gbogbo àwọn tó yí wa ká pátá tí àwọn ò tí wọ́n jí ayọ̀ fún wa, kò sẹ́yìn tó máa parí ìrìn àjò ẹ̀ síbẹ̀ lÓlúwa wí àmín. Kókó àdúrà kan náà ni wá gbà fún wa láàárọ̀ yìí. Gbọ́ ohun tó sọnù lánàá, ohun tí mo sọnù lánàá, táyé wá fi dà rédèrèdè rádaràda bí àmúẹ̀bà. What is àmúẹ̀bà? Àmúẹ̀bà is a shapeless organism. Am I correct? Àmúẹ̀bà is a shapeless organism. Ẹ lè rí àmúẹ̀bà lẹ́ni kó dàbí rectangle, tó bá dọ̀la kó dàbí square, tó bá dọ̀la kó dàbí triangle. Olúwa ní kí n sọ pé gbogbo ohun tó ti ọwọ́ rẹ jábọ́ lójijì lánàá, tí ayé ẹ kò fi ní ipa, àwọn tó wà lágbègbè ẹgbẹ́ ò mọ̀ pé ògógó wá látọ̀run. Olúwa ní kí n sọ pé ohun tó pàdánù nípa ìtàn, ohun tó pàdánù nípa ìgbé ayé ẹ̀ṣẹ̀, ohun tó pàdánù nípasẹ̀ ègún ibi tá a bí ẹ sí, tó ti lọ lọ́kọ, tó ti lọ láya, Olúwa ní kí n sọ pé nítorí àánú láàárọ̀ yìí a ṣe ìdápadà rẹ̀. Àyànfẹ́, mo fẹ́ gbàdúrà, mo fẹ́ kó sáré wọnú igbó àdúrà lọ, kó pe Jésù, ó fẹ́ gbọ́. Bíbélì sọ pé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tó wà nítòsí. Ó fẹ́ gbóhùn ẹ láàárọ̀ yìí. Màá fẹ́ kó bá sọ, nítorí kọ́kọ́rọ́ àtúnṣe ọwọ́ rẹ̀ ló wà. Nínú ìwé Genesis chapter 38, tá a bá ṣe tán, ẹ jẹ́ á kà láti ẹsẹ̀ 1 dé ibi tó parí sí. Ìtàn kan wà níbẹ̀ tí a sọ fún wa nípa àwọn ìdílé kan, ṣùgbọ́n àwọn tí ìtàn yìí gbèrú jù níbẹ̀, òun náà ni ọkùnrin kan tí a ń pè ní Júdà àti ìyàwó ọmọ kan tí a ń pè ní Támárì. Tí ẹ bá ka ìtàn yìí,
ẹ rí pé Júdà láǹfààní àti bí ọmọkùnrin mẹ́ta. Ó àkọ́bí rẹ̀ ló fẹ́ Támárì, ṣùgbọ́n nígbà tí ó fẹ́ Támárì lẹ́yìn ọdún díẹ̀ àkọ́bí rẹ̀ kú. Támárì sì ṣe opó. Lẹ́yìn opó yìí ni Júdà wò pé kí àbúrò second born òun kó wọlé pọ̀ gẹ́gẹ́ bí àṣà wọn nígbà náà lọ́hùn, kó bí irú ọmọ fún ẹ̀gbọ́n rẹ̀ láti máa ṣe ìrántí ẹ̀ láti ara Támárì, wípé ìyẹn á wà níbẹ̀ á wá fi Támárì ṣaya. So ìran ẹ̀gbọ́n ẹ̀ ò ní lè run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yá pé nígbà tí àbúrò wò pé òun ò fẹ́ kó rí bẹ́ẹ̀, Bíbélì sọ pé àkókò tó yẹ kó fi nǹkan tó máa di ọmọ sí ara Támárì ó waste ẹ̀ dànù, ó dànù. Kí ló wá ṣẹlẹ̀? Bíbélì sọ pé inú bí Ọlọ́run sì lù pa. Támárì tún bẹ̀rẹ̀ opó ẹ̀kejì. Wọ́n ní kí n sọ fún ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ìwọ tó wà nílé ọkọ, ìwọ tó fẹ́ ṣègbéyàwó, ìwọ tó ti ṣègbéyàwó, ẹ̀yin òbí tẹ́ ń gbọ́ mi, wọ́n ní kí n sọ pé àti ẹ̀yin àti ọmọ yín ẹ̀ ní rí ogun opó ọ̀sán gangan, ẹ̀ ní rí ikú ọkọ, ẹ̀ ní rí ikú aya. Tí Jésù á fi dé, Olúwa ní kí n pàṣẹ tẹ́ ẹ bá gbàgbọ́, ogun tó mú kí ọkọ kó fò ṣánlẹ̀ kó kú, ogun tó mú kí ìyàwó kó fò ṣánlẹ̀ kó kú, ogun burúkú ni. Wọ́n ní kí n sọ pé ogun yẹn ò ní rí yín jà. Mo láǹfààní láti lọ sí ìdílé kan. Nígbà tá a dénú ìdílé yẹn, ara tó máa gbàdúrà yìí lórí ní ẹ o. Nígbà tí mo dénú ìdílé yẹn, mo wá bí wọn, mo ní mo ń gbàdúrà ni, mo ní mo gbàdúrà fún bàbá yìí, níyàwó wọn náà wọlé, mo gbàdúrà fún. Nígbà tí mo gbàdúrà tó dé koríta kan, mo wá wọnú àdúrà ìsọtẹ́lẹ̀ lọ fún àwọn ọmọ wọn. Mo gbàdúrà yẹn tó le gan, mo ṣáà rí pé àmì wọn ò gòkè. Nígbà táwa ṣetán, wọ́n béèrè mo ní sí àwọn ọmọ òtí ti skul dé ni. Wọ́n ní dádì, à ń wojú Ọlọ́run fún ọmọ ni. Ìgbéyàwó wọn kẹ̀dẹ̀rẹ́ ó ti ń lọ bí ọdún 15 kò sí ọmọ. Mo wá ní kí ọkọ wá rí mi. Nígbà tí ọkọ wá rí mi tó wá sọ ìtàn, wọ́n wòye pé ìyá ìyàwó ẹ̀ nìkan ni àwọn òbí ẹ̀ bí. Ìyá ìyàwó ẹ̀ òun náà tún láǹfààní láti bí ọmọ obìnrin kan ṣoṣo tó jẹ́ ìyá ìyàwó ẹ̀, kò bí mọ́mí jù yẹn nìkan lọ. Ṣé rí màmá tá tó wá ń sọ ìyàwó ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí, òun nìkan náà ṣoṣo ni ìyá tiẹ̀ náà bí, ó di ìran 3. Ègún kì í dédé wá. Nígbà tí mo wá béèrè éèjì wọn, mo rí pé àtọkọ àtìyàwó wọn ti lé ní 50 ọdún. Mo wá ní igbó àdúrà jíjì lẹ máa wọ̀, nítorí pé ègún lélẹ́yìí, bí ẹ ò bá bà ègún yẹn jẹ́ yóò máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni. Olúwa ní kí n sọ fún ẹnìkan tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, wọ́n ní ògo tó sọnù kì í ṣe ìwọ ló ṣokùnfà, pé ègún ìran ni, pé bí wọ́n ṣe máa ń sọnù ní ìran yín nìyẹn. Olúwa ní kí n gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi, ògo tó sọnù lọ́wọ́ ẹ tó ń ṣiṣẹ́ tí ó dàbẹ́ ni tó ń ṣiṣẹ́, ó wà lókè òkun. Ǹjẹ́ mọ̀ pé ẹlòmíì wà ní Canada, ẹlòmíì wà ní Amẹ́ríkà, ayé ò tà sí ẹni tó wà ní Fọ́kọ̀, tó wà ní Òjé, tó wà ní Fídítì. Bí ìgbà tó wà lábúlé ni. Olúwa ní kí n sọ pé ògo tó sọnù nínú ìran nípasẹ̀ àwọn baba ńlá, eléyìí tí ìwọ náà pẹ́ láwọn tó ń jìyà ẹ̀ lónìí, bí o bá rí àmì lákẹ́ṣe, lónìí a dá ògo náà padà fún ẹ. Támárì, Júdà bá sọ fún Támárì pé kó máa lọ lé bàbá ẹ̀ lẹ́yìn tó ti ṣopó lẹ́ẹ̀mejì. Ó ní ṣopó ní tiẹ̀ lÓlúwa wí, ọkọ ẹ̀ ò ní kú. Ẹ̀yin tẹ́ dá ọjọ́ ìgbéyàwó síwájú, ẹ lọ máa gbàdúrà, ẹ máa pariwo pé ikú ò ní gba ọkọ mọ́ mi lọ́wọ́ lójijì. Wàá máa sọ pé ikú ò ní gba aya mi mọ́ mi lọ́wọ́. Wò ó, bẹ́ẹ̀ bá ti pàdé bọ̀, wàá gbámú, yóò máa gbà, ìwọ náà yóò máa gbà pé ikú ò ní gbà mọ́ mi lọ́wọ́, ikú ò ní gbà mọ́ mi lọ́wọ́, àrùn ò ní gbà mọ́ mi lọ́wọ́, àrùn ò ní gbà mọ́ mi lọ́wọ́. Ẹ gbà á kẹ́ tó wọnú ẹ̀. Ẹ̀yin tẹ́ ti wọnú ẹ̀ náà kì í pọ̀ jù, ẹ gbà á lójijì, ikú ò ní gbà mọ́ mi lọ́wọ́. Wo lọ́jọ́ kan èmi rẹ̀ á láǹfààní àtijọ́ jòkó pọ̀ jọ gbàdúrà. Èyí tí mo sì ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí kò ní lọ lásán lórí ayé ẹ̀. Támárì bá padà sílé bàbá ẹ̀. Nígbà tí Támárì máa délé bàbá ẹ̀,
Júdà bá tún ṣeré lọ lọ́jọ́ kan ló bá rí ọmọge kan kò mọ̀ pé Támárì ni ló bá ní kò sẹ́ni tó mọ̀ mí níbi jẹ́ ń sáré kí n da nǹkan lẹ̀ kí n gbádùn ara mi ní Támárì daṣọ bojú ló bá ní pé kí ló fún mi tó bá bá mi lò pọ̀ ìyẹn ni àmọ́ fún ẹ lọ́mọ ewúrẹ́ kékeré kan màá ní kàn mú wá káwọn boys mú wá fún ẹ ó ní òkè màá gbọ́ ọmọ ewúrẹ́ ṣùgbọ́n kọ́ ọmọ ewúrẹ́ tó dé jẹ́ ń gba nǹkan mẹ́ta yìí lọ́wọ́ ẹ wàá fún mi ní okùn ọwọ́ ẹ wàá fún mi ní èdìdí ọwọ́ ẹ wàá sì fún mi ní ọ̀pá ọwọ́ ẹ tó bá ti wá mú ewúrẹ́ dé màá dá padà kí ni Júdà sọ pé kí ni mo fẹ́ fọ̀pá ṣe kí ni mo fẹ́ fòkùn ṣe kí ni mo fẹ́ fẹ́ dìdí ṣe gbà tó máa mẹ́rin dé wọ́n ṣà fún wọn ó wọlé ó jáde Júdà gbọ́nra ó fẹ̀rẹ̀ ránṣẹ́ ṣùgbọ́n kó tó dé Támárì ti kó nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ Olúwa ní kí n sọ fún ẹnìkan nítorí ní kí n sọ rèé ǹjẹ́ o mọ̀ pé o ti sọ ògo nù nípa ẹ̀ṣẹ̀ tó yọ̀dá lọ́jọ́ kìíní àná o ti sọ ògo nù nípa irọ́ tó pa lọ́jọ́ kìíní àná ìgbádùn ìṣẹ́jú márùn-ún àná ó ti mú ẹ sọ ògo nù pé ìdí nìyẹn tí ọ̀pọ̀ fi ń rìn kiri bí orí tí wọ́n ṣán nígi wọ́n rìn kiri bí ìsáǹsá àti alárìnkiri wọ́n rìn kiri bí Ébẹ́lì bí Kéènì yes bí Kéènì ni wọ́n rìn kiri ìgboro ayé wọ́n ṣiṣẹ́ kò yó wọn kódà ẹlòmíì bó ṣe dé òkè òkun ọ̀nà ìyanu ni torí pálí ẹja náà kó sí wọ́n kó pọ̀ mọ́rin wọ́n kó pọ̀ máṣọ wọ́n kó pọ̀ máa bọ́ wọ́n dìpọ̀ mẹ́rù nígbà tí mo gbọ́ tàwọn ọmọ wa kan wọ́n ní wọ́n kúrò láti orílẹ̀-èdè kan lọ sí orílẹ̀-èdè kan wọ́n náà lọ sí Europe wọ́n lọ pẹ̀lú ọkọ̀ ojú omi ọkọ̀ yìí wá dànù lọ́nà Naija people dey struggle then they try ṣùgbọ́n ọ̀pọ̀ ló fẹ́ sá kúrò nílé àní kò tiẹ̀ sá lọ ṣùgbọ́n Olúwa ní ká ẹ gbàdúrà yìí ògo tí mo sọnù nípa ṣí àná ṣe é rántí pé Jacob gbé ẹ mọ̀ ṣe mọ̀ pé Jacob ti gbàdúrà wípé Juda pé ọ̀pá aládé kò ní kó lọ́wọ́ ẹ̀ títí Ṣílò máa fi dé ṣùgbọ́n nítorí ìgbádùn ìṣẹ́jú márùn Juda sọ ọ̀pá aládé nù ẹ mọ̀ bí Juda ṣe jẹ́ lọ́wọ́ Jacob ìkan nínú àwọn ọmọ ológo ẹ̀ ni ọmọ aládé ni ṣùgbọ́n Juda tá à ń sọ nípa rẹ̀ yìí ó sọ ògo nù ó sọjọ́ lánà ìran kẹrìnlá ẹ̀ ni wọ́n tó rí gbà kí ló ti sọnù nítorí ìgbádùn ìṣẹ́jú márùn torí promotion níbiṣẹ́ torí ọ̀rọ̀ admission ó fi ara rẹ̀ lẹ̀ fún lecturer ọ̀pọ̀ ti sọ ògo nù ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti bà ògo ẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ a ti sọ ògo ẹ̀ di àìmọ́ ṣùgbọ́n láàárọ̀ yìí Olúwa ní kó lọ síwájú òun kó bá òun pàdé ìwọ tí ọ̀rọ̀ ìbáwí kó bá òun pàdé pẹ̀lú àdúrà àti àwẹ̀ ọjọ́ kan ògo tí mo ti sọnù nítorí wo ọ̀pọ̀lọpọ̀ torí n tó fẹ́ jẹ́ ó gbé ògo ta ó ta ògo torí n tó fẹ́ jẹ torí position tó fẹ́ dé Bíbélì sọ fún wa pé nítorí ohun ayé yìí dẹ́ máa ń kọ̀ Ọlọ́run sílẹ̀ ẹ gbọ́ tó bá kọ̀ Ọlọ́run sílẹ̀ níbo ló fẹ́ lọ màmá tó ń gbọ́ mi bàbá tó ń gbọ́ mi kí ni wọ́n gan fura sí kó sọnù lọ́wọ́ ẹ̀ 2 years ago 5 years ago 10 years ago nígbà tó ṣì wà ní ọ̀dọ́ tó ti fi ọ̀dọ́ sọnù wo sórí iṣẹ́ ìtàrọ̀ yìí máa fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ over and over kó wá lọ bá Ọlọ́run pàdé nínú àwẹ̀ àti àdúrà ọjọ́ kan kí ni àwọn òbí ẹ̀ mú kó sọnù kí ni ọkọ àfẹ́sọ́nà ẹ̀ mú kó sọnù kí ni ọ̀rẹ́ abánidẹ́sí àná mú kó sọnù wo afẹ́ dá padà mo lu aago lé ìṣẹ̀dá rẹ lórí lábẹ́ ìfihàn yìí lórí pẹpẹ Olúwa tó bá jẹ́ pé Olúwa ló pè mí tó sì rán mi níṣẹ́ tó sì gbàgbọ́ nínú ìpè yìí tí mi ò sì mú nǹkan míì mọ́ orúkọ Olúwa mo sọ àsọtẹ́lẹ̀ ní ibi pẹpẹ Olúwa ohun tó sọnù lọ́wọ́ ẹ lánàá tí ìrìn àjò ayé rẹ iṣẹ́ rẹ ìgbéyàwó ò fi mú ayọ̀ wá tó o fi ń fojoojúmọ́ sọ ayọ̀ nù mo sọ pé òun náà lónìí Olúwa dá a padà ohun tó bọ́ lọ́wọ́ ẹ mo pàṣẹ lórúkọ Jésù pé lọ gba nǹkan rẹ padà bẹ́ẹ̀ wo bá
àdúrà ọjọ́ kan a fẹ́ ṣe ìdápadà ìmúpadàbọ̀sípò ohun tó sọnù nínú ayé ẹ̀. Àlàáfíà ni fún yín. Mo jíṣẹ́ Olúwa ọ̀run mímọ́. Àyànfẹ́ tó ń gbọ́ mi, Jésù nìkan ní ọ̀nà àbáyọ sí ìrìn àjò ayé ẹ̀. Èyí tó sáré kàtàkàtà kàbàkàbà kiri ayé ó tó gẹ́, padà sọ́dọ̀ Jésù, yóò sì fún ọ ní ìsinmi, yóò fún ọ ní ìṣẹ́gun, yóò sì fún ọ ní ayọ̀. Ó ń gbọ́ mi, ó ti gba Jésù Kristi sínú ayé ẹ̀, gbà á lónìí kó tó pẹ́ jù. Wo àwọn ikọ̀ ìríjú pọ̀ ní ìgboro ayé, ṣùgbọ́n jẹ́ kí n sọ òótọ́ fún ẹ, ọ̀dọ̀ Jésù nìkan ni ọ̀nà àbáyọ wà. Kò sí ètò kan pẹ́ níwájú Ọlọ́run. Gba Jésù nìkan ní ọ̀nà sí ìsinmi fún ọ. Gba Jésù onìkan ṣoṣo ní ọ̀nà àbáyọ sí ìṣòro ayé ẹ, àti pé nípa gbígba Jésù sáyé rẹ nìkan ló fi lè dé ọ̀run sinmi. Àlàáfíà ni fún yín. Pè mí sórí aago yìí tó bá nílò àdúrà tàbí àmọ̀ràn 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129. Orúkọ mi ò yí padà, Pastor Praise O Bamisaye lórúkọ mi. Pè sí òye kájọ gbàdúrà papọ̀. Má wàá gbàgbé ní ọjọ́ keje oṣù keje ọdún tá a wà yìí, oṣù tó ń bọ̀ yìí ní ọjọ́ keje ó máa nítumọ̀, ó máa lágbára. Darapọ̀ wá nínú ṣọ́ọ̀rù alágbára tó máa wáyé nínú ìjọ wa Chapel of Power Apostolic Prayer Worldwide ní Ìjẹ̀bú Igbó. Tó bá ti wọ Ìjẹ̀bú Igbó ní kí ọ̀kadà kó darí ẹ lọ sí Girls Grammar School. Ẹ̀yin Girls Grammar School ní church yẹn wà, béèrè lé Chief Mrs. Ìbílọ́lá Ṣọ́lájà, wà á ti rí àsíá ṣọ́ọ̀ṣì wa, wà á ti rí signboard wa níbẹ̀. Wo ó máa lágbára, má mísì ẹ̀ wà níbẹ̀. Jẹ́ kí èmi àti ẹ̀ka wo ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lájọ máa kórajọpọ̀ gbàdúrà fún ẹ, ayé rẹ kò sí níwọ̀.